ẹkùnlé làkàrà alé ẹrì wà làákérò ọ̀nà bàbá rẹ ní tọ́jọ́ méjì tọ́jọ́ mẹ́ta láti làákérò ẹni ọmọ nàìjíríà. Mo kí wa káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi èrò tí gbogbo wa lè tó yí dálé lórí. Mukhtar Ajélọgbọ́n lórúkọ mi, àlejò mi ti wà ní yàrá agbára pẹ̀lú mi fún tèmi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé asọ́nìjèlò tá à ń lọ lórí ètò pé bẹ́lẹ́bẹ̀ ọba fọ bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi ni wọ́n mọ̀ wá, èyí náà ni wọ́n mọ̀ bá àbí ti dé lórí ètò fún tèmi. Ọ̀rọ̀ àgbéga ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní tán lẹ́nu wa láíláí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìdàgbàsókè ọmọnìyàn àtàwùjọ òun lè tó yí dálé lórí. Lérò tèmi ẹ ṣe. Ọ̀gbẹ́ni Rasheed Ayọ̀túndé Jimoh tí wọ́n jẹ́ ọ̀dọ́mọkùnrin olóṣèlú, wọ́n sì tún jẹ́ olùkọ́ni. Àwọn àlejò wa lónìí, ohun tá a fẹ́ gbéyẹ̀wò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun àti ìṣèjọba nípínlẹ̀ Ọ̀ṣun káfàtà. Àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ní o. Ẹ bá kí àwọn èèyàn ìlú tó ń bọ̀ wá. A kí olóòtú ẹ kú ètò, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín A kí gbogbo ará àti ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ tẹ̀síwájú lágbára Ọlọ́run. Àmín. Bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan làwọn ikọ̀ lérò tèmi sọ pé ọ̀gbẹ́ni àlùbáríkà yẹn kọ́ yìí, àwọn ní gbogbo aláṣà àlùbáríkà ń bí lónìí àwúrò ní. Lágbára Ọlọ́run, gbogbo àwọn táwọn ní máa ṣàlùbáríkà. Àwọn àlùbáríkà. Ará ìpínlẹ̀ Ọ̀ṣun máa ṣàlùbáríkà lágbára Ọlọ́run. Gbogbo ará ìpínlẹ̀ Ọ̀ṣun máa ṣàlùbáríkà. Pẹ̀lú ògo Ọlọ́run. Lọ́wọ́lọ́wọ́ báyìí náà àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn ń ṣàlùbáríkà lọ, àwọn ń jẹ dòdò gómìnà tó wà ń bẹ, ìjọba tó wà ń bẹ. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí téèyàn bá ń bẹ lọ́run fún kankan. Èèyàn ti ní gbígbàdúrà kan tẹ́lẹ̀ ni èèyàn wá fẹ́ ká lè kún débà. So àlùbáríkà yìí tá a wá ń sọ lọ́rọ̀ yóò jẹ́ kí wàrà àti oyin tó ń sàn nípínlẹ̀ Ọ̀ṣun kó tó máa sàn sí púpọ̀ sí. So ìtẹ́yìn náà sọ báyìí ni pé ìjọba tó wà ń ta yìí wọ́n ń gbìyànjú tiwọn. Ìjọba tó wà ń ta yìí wọ́n ti bójú ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ púpọ̀. Bàbá ní ká wò ó dáadáa. Kí má ti mú lọ sí gbogbo àwọn agbẹ́ni ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò iṣẹ́ ọ̀nà nǹkan lóyìn. Mo rántí pé ohun tíjọba ìkọ́kọ́ láwọn ṣe ń gbàtà dé ni àwọn gbẹ́ ó lé náà dúró bọ́ọ̀ sí gbogbo wọ́ọ̀dù náà. Àwọn kàngádẹ̀rọ. Títí di ìsìn àti ìmọ̀bí táwọn kàngádẹ̀rọ ń wà. Kò sí ládùúgbò yìí. Mo káwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan já mọ ibi tí àwọn kàngádẹ̀rọ yẹn bá wà. Mo rántí pé nínú lẹ́tà kan tí àwọn Civil Society Coalition lábẹ́ alága àwọn Comrade Waheed Lawal wọ́n kọ síjọba yìí ní ọdún 2023 ni pé kí wọ́n dákun kí wọ́n fi ibi tí àwọn bọ́ọ̀wé wà hàn wá. Títí dòní ààrẹ sí lẹ́tà yẹn, wọ́n dẹ̀ gba lẹ́tà yẹn. Àmọ́ àwọn ètò kan wà tó yẹ pé àwọn èèyàn ń ṣe, táwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ìjẹ́ra ni, lórí rédíò ni, lórí tẹlifíṣàn ni, ládùúgbò ni, pé àwọn rọ́wọ́ jà ìjọba yìí wọ́n ṣe omi fáwọn, wọ́n ṣe nǹkan fáwọn. Títí àwọn sọ báyìí ni pé kàngádẹ̀rọ tíjọba Adémọ́lá Adélékè tí wọ́n gbẹ́ ẹ̀yìn orí kankan náà. Báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Àbí àwọn kan wà tí ò ṣiṣẹ́ lẹ̀ ń sọ. Àwọn kàngádẹ̀rọ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láwọn gbé. Ariwo pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn jóníròyìn. Ẹ̀mí sọ fún mi pé ẹ̀mọ̀ pé ariwo pọ̀ pé ibo làwọn kàngádẹ̀rọ yìí wà. Gẹ́gẹ́ bó ṣe ń sọ fún wa di ọ̀la pé àwọn gbẹ lóòótọ́, ó yẹ fi ó yà lóyún ọtí Ọlọ́run dá ibi báyìí ló wà, wọ́n 7 ìfẹ́ lódò ibi báyìí ló wà, wọ́n 11 odò ọtí wọ́n 3 Ọlọ́run dá náà. Wọ́n 3 Ọlọ́run dá lẹ́ti wá. Bẹ́ẹ̀ni tí wọ́n lè fi hàn wá at least nǹkan tí wọ́n láwọn fi ṣe 100 ọdún ní ọ́fíìsì ni. Ọdún kẹta ni àti ń wò náà pẹ̀lú oṣù kọkànlá ẹ̀. Bẹ́ẹ̀ ṣe wà láti yẹ wọ́n 3 Ọlọ́run dá jẹ́pọ̀ Òṣogbo ní. Lágbára Ọlọ́run. Àwọn ṣẹ̀dá kan tó tẹ̀ mọ́ lọ́wọ́ lóṣogbo, àwọn òkè fíà ní nǹkan kan ní àwọn ọ̀nà tí dà ń kọ́ gádà tó ń ṣe. Ṣé ẹni tá a bá ní ká mẹ́nu lọ bẹ̀ yẹn? Owó tí ó wọlé sí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lónìí kéèyàn máa gba mílíọ̀nù 10 lóṣooṣù gẹ́gẹ́ bí sálárì. Ó wá ṣiṣẹ́ ìfọdún 7 kó wá kọ́ 3 bedroom flat kẹwàá mọ́ yìí. So owó tí ń wọlé sí ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí tá à ń sọ̀rọ̀ kò ní ìdí káṣẹ́ ẹ̀fẹ̀ fún wa ní ìdí mathematician àní ìdí ẹnì kankan kó ṣe arithmetic yẹn fún wa. Ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀nà tẹ́ ń sọ ní ìjọba àná tó jẹ́ ìjọba tiwa lábẹ́ Alhaji Isiaka Adégboyèga Oyètọ́lá wọ́n ṣe bíríìjì sí Ọláìyà. Ìjọba yìí dé wọn láwọn ṣe bíríìjì sókè Ìfẹ́à, àwọn ṣe kan sí Làmẹ́kò, gbogbo tá à ń sọ kò ju 3 minutes drive lọ láti Ọláìyà sí Làmẹ́kò junction. So yóò ṣe need assessment kó tó bẹ̀rẹ̀ ṣe. Ìjọba ni pé bíríìjì tó ń ṣe lóṣogbo yìí kò yẹ kó ṣe. Tí n bá ní bẹ̀rẹ̀ kó ṣe àwọn èèyàn lè ẹ̀fẹ́ dàgbàsókè fún ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n sẹ́ni tó kàn ní. Ó dà kí ló kàn. Láti jẹ́ tí wọ́n láwọn ti ra tractor yẹn sọ bí tá a ti gbẹ̀gbà ló ń ìpínlẹ̀ Ọ̀ṣun.
wọ́n láwọn ìlú mọ̀ ya lórí ẹyọ kan ní council kọ̀ọ̀kan ẹ sọ ibi títí ń ṣiṣẹ́ báyìí wọ́n tiẹ̀ tún kó jáde nígbà tí wọ́n ṣe gan pé wọ́n tún fi ṣe photo shoot báwo ni wọ́n wá ṣe pé. a sì ti bẹ̀rẹ̀ òjò sì ti bẹ̀rẹ̀ sí rọ́ọ̀yẹ kán máa lò lóòótọ́. nǹkan gbòógì ẹyọ kan báyìí tíjọba yìí ti ṣe ní agbẹ́ni ètò ẹ̀kọ́ èyí sọ à ń san owó oṣù òṣìṣẹ́ wa á sì sọ̀rọ̀ níbi ìyẹn náà tó bá yà ó nǹkan ẹyọ kan gbòógì tí ìjọba yìí ti ṣe lórí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó yẹ fún mi. lórí ètò ẹ̀kọ́. bẹ́ẹ̀ni tó jẹ́ téèyàn lè gbà rí tọ́ka sí. níje ló wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pín àwò ìrìnà gbogbo àwọn ojú àwọn ọmọ fún àwọn ọmọ iléèwé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tẹ̀jẹ́sẹ́ olóṣèlú gbogbo tí olóṣèlú bá sọ èyí tó bá jẹ́ tó ní fact àti tó wà tẹ́lẹ̀bù láràlú gbà ará ìpínlẹ̀ Ọ̀ṣun yìí sì ṣe amọ̀kùn mẹ́kọ̀ọ́ àkíńṣe olókùn làákàyè àìkàn jó kiri àmọ́ ń tàn ṣe téèyàn bá sọ fún wa pé òun pín àwọ̀ ojú fún àwọn ọmọ mélòó tí máa ní mo fún àwọn èèyàn lóúnjẹ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo ti fún ìyàwó àtọmọ mi lóúnjẹ sọ wá mí kí gbogbo ìjọba ìbílẹ̀ ọlọ́dà mo ti fún lóúnjẹ mo ti ń bà bọ́ta màá nílò mo ti fún àwọn èèyàn lóúnjẹ láàárọ̀ yìí. wọ́n nà ìgbà tẹ́ mínísítì ẹ̀ dárúkọ ìjọba tó kọjá ìjọba gómìnà Adéyẹyẹ tó jẹ́ mínísítà báyìí wọ́n fẹ̀sùn kàn jọba yín náà pé wọ́n ní gbogbo ilé ìwòsàn alábọ́dé tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀túnṣe lẹ́ẹ̀kóògùn sí wọ́n nà ká àbùkù sí pé bẹ́ẹ̀ tiẹ̀ ṣe gan-an láwọn ní kò tiẹ̀ tọ́ wọ́n níbẹ̀ tí wọ́n á tún gbóògùn sí wọ́n láwọn orógùn bẹ́ẹ̀ ìjọba tún ní wọ́n gbẹ́ bọ́ọ̀ pé kàkàdà ọ̀kan. ìjọba tó bá mọ tí ń ṣe tí ìjọba àná ò bá ṣe dáadáa ẹ níbi tẹ́ gbé wọn lọ́nà ẹ sáàmì gómìnà tó sì ṣèjọba lánàá ò ní immunity mọ́ lónìí kí wọ́n kọ petition sẹ́bi tó bá yẹ kán kọ́ sí commissioner for health wa sa health wa ṣe rí ilé ìjọba sọ pé gbogbo ọ̀rọ̀ tó lóṣèlú bá sọ èyí tó bá wà ní fact tó dẹ̀ ní nọ́mbà làráàlú ó rí nàrí. bí wọ́n ṣe gbé àkànṣe ṣe yẹn jáde wọ́n ti kọ petition mọ́ yín wọ́n ti gbé lọ́yọ̀ FCC o. ọyọ ẹ jẹ́ ká máa wò bọ̀ káwọn ibi tí wọ́n gbàjà ọ̀rọ̀ òṣèlú láti fi dá àwọn tí ó ń tẹ̀lé wọn lódò kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò fún lọ́dún 2022 ìbò táàdì àti rí èsì rẹ̀ gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe máa sọ ẹ̀ẹ̀kan ni ọdẹ afìfìlà péré máa ń níyì ká ní wọn bá wọlé ìgbèlò káwọn kìíní wọlé ni ìpínlẹ̀ Ọ̀ṣun ọba ti di tuntun ọba ti di Dubai gẹ́gẹ́ bí gómìnà ṣe sọ ẹ̀yìn ó dìgbò ìbò. nítorí wọn sọ báyìí ni pé tí ìjọba gómìnà Adeleke bá ti parí ọdún mẹ́rin o ìjọba APC ń padà bọ̀ lọ́wọ́ ẹ̀ tún ṣe Dubai lọ́wọ́. ní agbára Ọlọ́run ní Ifẹ̀ wọ́n láwọn ń ṣe bíríìjì lọ́wọ́ ní Lágèrè títí di ọ̀la oníròyìn nìyí mo sì mọ̀ pé láwọn ọkọ̀ ní Ilé Ifẹ̀ ẹ kàn sọ fẹ́nìkan kó fún yín ní ọjọ́ tí òjò bá rọ̀ ní oríta Mayfair ní Ilé Ifẹ̀ kẹ́ wo bíbẹ̀ ṣe ń rí ẹ wá lọ ń ṣe bíríìjì sí Lágèrè ẹ lọ wo bí Mayfair ṣe rí needs assessment níjọba ó kọ́kọ́ ṣe gbogbo àjọ kiri ìkọ́ni kí la fẹ́ ṣe. olùbádámọ̀ràn fún gómìnà Adeleke lórí ẹ̀tọ́ ìròyìn wọ́n wá sórí ètò yìí láìpẹ́ mo sì bí wọ́n léèrè mo ní ọdún kan ti kọjá o kódà ọdún kan àbọ̀ ti ń lọ báyìí tí ẹ ní ẹgbẹ́ àkànṣe iṣẹ́ oní 100 bílíọ̀nù kalẹ̀ lọ́fẹ́ ṣe pé iṣẹ́ ń gbé ń wọ́nlẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ní àpèjẹ ti fẹ́ parí o pé láìpẹ́ láì jìnnà tó àwọn tó ti fi mí lọ́lẹ̀ pé yóò parí báyà ń tẹ̀ ń sọ ni pé. ọ̀rọ̀ òṣèlú nù. ọ̀rọ̀ òṣèlú ni. wọ́n ló ti fẹ́ parí ṣé wọ́n tún ti launch phase 2. bẹ́ẹ̀ni ìjọba launch phase 2 yẹn náà la mú wọn wá bí tàbí. ṣé phase 1 ti parí ká tó launch phase 2. pé iṣẹ́ àkànṣe ń fà ńlẹ̀. lórí rédíò mo ní fídíò yẹn lọ́wọ́ dì sí tí gómìnà sọ pé àwọn ò lo sports láti fi kíìpù bí wọ́n ṣe lò lọ́wọ́ restless youths to keep them at bay títí dòní àti ìgbọ́n kankan àrí nǹkankan. àwọn òṣìṣẹ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ànágbà especially àwọn olùkọ́ ẹni àti ìjọba ti fẹ́ parí kí wọ́n tó gbà bọ́n ṣe gbà ọ̀dà ó yá gbogbo ẹ̀ lágbọ́ àwọn tí tẹ̀gbà wọn ra appointment letter bá lórí. àwọn ìmọ̀lẹ̀ cups wọ́n gbà wọn lọ àwọn ọ̀dọ́ wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ láìpẹ́ yìí. àwọn ìyá wa náà gbà àwọn ìyá gbogbo wa la rí fídíò clips yẹn. wọ́n tún sọ wọ́n ní báyọ̀jọ́ orí wọn kéré báyọ̀jú wọn ló gbó ọjọ́ orí wọn ò tí gbó. èyí tí gbogbo wa mọ̀ tó dájú ni kò sí ẹni tí ò mọ ibi tó bẹ̀rẹ̀ ń gbà bímọ fún tó pé kó kọ́yìn sí náà. bàbá wa ní afẹ́ tún pínlẹ̀ Ọ̀ṣun sọ bí ẹ ń sọ gbá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí ṣé gómìnà Oyètọ́lá ní padà bọ̀ ní mínísítà Oyètọ́lá ní padà bọ̀. gẹ́gẹ́ bí ọ̀gá wa ti mọ̀ sọ àti gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú wa nípínlẹ̀ Ọ̀ṣun èyí tí a mọ̀ tó dájú ni pé ẹgbẹ́ òṣèlú APC ń padà bọ̀ lọ́dún tó ń bọ̀. ṣé gómìnà àná wá ní bọ̀. ibi tí àwa dúró sí báyìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan Rasheed Ayọ̀túndé Jimoh gẹ́gẹ́ bí orúkọ ètò yìí lérò tèmi sínétọ̀ ọ̀mọ̀wé Surajudeen Ajíbọ́lá Bashiru ní kété sẹ́gàrújẹ lẹ́dàgbọ̀n bẹ́ẹ̀ ni àlùbáríkà tí INEC bá ti kéde election timetable ẹni tó fẹ́ jáde tó fẹ́ ṣe gómìnà òun kálukú ó bọ̀ tàṣùgbọ́n ẹni tẹ́mi mọ̀ nínú ẹni tí mo mọ̀ báyìí pé ó lè tún ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe yàtọ̀ sí báwọn tó wà ń bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí òun ni sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bashiru. òun lẹ́yìn tẹ̀lé. bẹ́ẹ̀ ni. bá a ti wá ń wo ìlú sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bashiru tẹ̀ ń sọ yìí
àwọn ni akọ̀wé àgbà fún ẹgbẹ́ APC bẹ́ẹ̀ bá ń jẹ́ kan lọ́wọ́ tó ti jẹ́ tán tí tó ń nàgà mú mi àbí bó kílẹ̀ rí sí. òṣèlú ni ní àná ìbò tá a dì lọ lánàá mo fẹ́ lè sọ pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ni ò jẹ́ pé ó wà lórí ipò kankan ní gbogbo àwọn tó díje fún ipò ààrẹ. bẹ́ẹ̀ bá ti rí fóun kájú ẹ̀ máa ń ṣe lọ́jọ́sí bọ́ńbọ́. gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ pé òun kájú ẹ̀ ṣé ẹ̀dẹ̀ rí kì í ṣe pé wọn lówó tó wá mọ̀ pé òun kájú àwọn èèyàn gbó tó wá rí pé eléyìí káàtó. nípínlẹ̀ Ọ̀ṣun lónìí sẹ́nitọ́ Ajíbọ́lá Bàṣírù kọjá orúkọ tá a dà á sọ pé ta ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wojú rẹ̀ kọ́ àdámọ̀ kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí tẹnu kọ́ tètè bọ̀ nìkan sáà pé téèyàn bá tó èèyàn mọ́ ọ̀mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá lè rí máa ń pè ní rẹ lágbájá ń ṣègbéraga òun ni pé kéèyàn mọ ohun tó tó èèyàn náà ń kájú òun fẹ́ ṣèjọba àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun àti olùgbé àtọmọ ni ó sì dìtà ní ìta ni ó ṣe gómìnà. ṣé ìgbà tí sẹ́nitọ́ Ajíbọ́lá Bàṣírù tó ṣe kọmíṣánná lẹ́ẹ̀mejì lọ́ṣun tó ṣe sẹ́nẹ́tọ̀ tí ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ APC lórílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wọ́n ní tí wọ́n ti gbé ṣe tó lè jẹ́ kí wọ́n rí tíkẹ́ẹ̀tì gbà lẹ́gbẹ̀ẹ́ APC. ọ̀rọ̀ tí ò rújú o nígbà tí sẹ́nitọ́ Ajíbọ́lá Bàṣírù jẹ́ kọmíṣánná nípínlẹ̀ Ọ̀ṣun irun ló lè fún wọn ní àǹfààní àti ààyè láti di sẹ́nitọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ṣèjọba ń jọ náà lọ́hùn ẹlòmíì ò tiẹ̀ lè sọ pé òun fẹ́ díje fún ipò kankan ṣùgbọ́n ẹni tó ṣe kọmíṣánná lẹ́ẹ̀mejì kọmíṣánná for special duties and regional integration and commissioner for justice Attorney General tó wá sọ pé òun fẹ́ ṣe senator ó wò pé tóun bá jáde Yorùbá ò ní kó tó fìyàn joyè láàrin ìlú. so àwọn tó ti ṣe é lẹ́hùn òní jẹ́ kó wá nígbà tí sẹ́nitọ̀ ṣe ẹ̀ẹ̀kan tó náà fẹ́ ṣe méjì wọ́n náà àwọn ọmọ ọ̀sùn lójú tó àwọn ọ̀sùn sẹ́ńtà àwọn ló tó pé ẹni tí ò wọlé sẹ́nitọ̀ tó fẹ́ wọlé tí ò wọlé sẹ́nitì tó fẹ́ wọlé gómìnà. ṣe rí ọ̀rọ̀ òṣèlú tá a bá ń ṣe calculation òṣèlú a gbọ́dọ̀ máa lo fact gbòòsì sọ lẹ́ẹ̀kan. ẹni èyí wọn mú àwọn ẹ̀rí tó dájú wá. àwọn ẹ̀rí tó dájú tí ní inú lọ́dún 2010 tọ́pẹ́ Arẹ́gbẹ́ṣọlá tọ́gbàjọba fún ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀ṣun ìgbà tá a dìbò lẹ́yìn bí oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ gbogbo àwọn tó jẹ́ ìkankan nínú ẹgbẹ́ alátakò ìjọ náà fìdí rẹmi kì í ṣe ká ẹni wọn ṣe. lọ́ṣun central ọmọ ọba Ọlágúnsóyè Oyèlọ́lá tó kúrò níjọba tí ò tí ì pòṣù mẹ́rin wọ́n díje fún ipò sẹ́nitọ̀ wọn wọlé. ọ̀gá wa sẹ́nitọ̀ Iyèọlá Omíṣọ̀rẹ́ lọ́ṣun east incumbent sẹ́nitọ̀ wọ́n dìbò wọn wọlé. so èèyàn fìdí rẹmi bíi pé mo fẹ́ dépò ẹlẹ́ẹ̀kejì òyìnbó gómìnà òyìnbó mọ́dà rẹ. lágbára Ọlọ́run ààrẹ Muhammadu Buhari ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà díje tí wọ́n wọlé ẹlẹ́ẹ̀kẹrin wọn tó wọlé. sẹ́nitọ̀ Abíọ́lá Ajímọ̀bí náà bá àforíjì gómìnà tó yàtọ̀ ní nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà ó díje fún ipò sínétọ̀ kò wọlé. so ipò náà wà lọ́wọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ẹgbẹ́ APC ní Nàìjíríà ṣé ó ti láǹfààní tí wọ́n ti mú àpínlẹ̀ Ọ̀ṣun. lágbára Ọlọ́run látijọ́ tí kódà tẹ́ ẹ bá bi ọmọ secondary school léèrè lónìí nínú civic education pé tá alákọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC yóò sọ fún APC Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù kì í ṣe pé yóò da ọ̀nà yóò da léèwé gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́ tó di ipò ní ipò tí ó dẹ̀ jẹ́ ipò ilẹ̀ Yorùbá orílẹ̀ Yorùbá náà zóònù ipò yẹn sí àwọn ètò òṣèlú tó ti wáyé láti ìgbà tí Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ti di akọ̀wé ẹgbẹ́ ẹ lè sọ fún mi pé ẹ rí lẹ́rìí the kind of role àwọn iṣẹ́ tó ti ṣe níbi ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀ṣun àti níwọ̀n ọ̀rọ̀ gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àkàkà tó ní tí gbogbo wa rí ni political engagement kí akọ̀wé wálé kó mọ̀ yẹ ká sẹ̀ mọ́ fi fóònù lé akọ̀wé káàkiri ni pé àti ẹ̀gbúrò yín lẹ́yìn ìgbéyàwó ọ̀sẹ̀ kan tí Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ti wà lóṣogbo báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yóò lè káyé ìpàdé tó ti ṣe lágbára Ọlọ́run lágbára Ọlọ́run bàbá tó ti dé lórí ètò àtúnlọ báwọn èèyàn wa kí wọn jímọ̀ papọ̀ àtúbáwọn èèyàn sọ̀rọ̀ yóò ti ń jẹ́ akọ̀wé nù ẹgbẹ́ táwọn èèyàn ṣe tí akọ̀wé àpapọ̀ rẹ̀ wá wà ní ìpínlẹ̀ tí wọ́n ti wá wọ́n gbọ́dọ̀ rí àǹfààní rẹ̀. ẹ ṣeun ẹ kó òun látẹ̀kan bàbá wa ní àwò àwọn olóṣèlú láwọn ọgbọ́n táwọn olóṣèlú pè ní strategy tí wọ́n máa ń lò àwọn ilé ìgbópè ní strategy nínú ẹgbẹ́ APC wọ́n ní kò favour ẹ̀sàrùjẹ torí pé ẹ máa gbọ́ wọ́n ní central Ọ̀ṣun central ní gómìnà àná mínísítà Oyètọ́lá ni wọ́n ti wá pé wọ́n ti ń jẹ Ọ̀ṣun west máyé jù pé Ọ̀ṣun west ló yẹ kí gómìnà ó ti wá tí gómìnà Oyètọ́lá ò bá padà wá mọ́ gẹ́gẹ́ bá ti ṣe ń gbá wuyewuye ó dàbẹ́ ni pé gómìnà Oyètọ́lá gómìnà àná pé bóyá ni wọ́n ṣe padà wá mọ́ pé tí wọ́n fẹ́ mú ọmọ oyè pé Ọ̀ṣun west láti mú ọmọ oyè Ọ̀ṣun central ti ní Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ti wá ṣé ipò wa ni wá.
bẹ́ẹ̀ bá ń lo ojú ogun èèyàn wà tá ló kájú ẹ̀ alákọ̀ọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì tá a bá ti ń sọ pé tá a bá ń yin ẹni tó ga ẹni tó kúrò máa bínú àgbẹ̀bẹ̀ sọ wọlé ní ìsinmi àgùntàn sọ bẹ́ẹ̀ tó kúrò ní yàrá yóò ní abẹ́ èmi náà ń bù ú. Tá a bá sọ pé Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù kájú ẹ̀ àwọn tí wọ́n ń ro bẹ́ẹ̀ ń sọ wọ́n mọ̀ rò pé èébú ni fáwọn. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ará àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó sọ̀tà ní ó di gómìnà ẹgbẹ́ ni ó kọ́kọ́ fa èèyàn kalẹ̀ ẹ wá ní calculation ẹgbẹ́ kò fi bọ́ Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù èmi ò mọ ibi tí calculation yẹn ti wá, that is number one. àwọn ọmọ ẹgbẹ́ yìí náà ní sọ. Interest nǹkan tí ń jẹ́ interest ní òṣèlú kó rẹ̀ mi náà lè jí lọ́la báyìí kí n lè gómìnà káwọn kò sọ pé mi náà lù kàn kò sí bẹ́ẹ̀ ní báwọn sọ wọ́n sọ pé mi lù kàn. Nígbà tí ààrẹ Muhammadu Buhari lọ lé táwọn kan sọ pátìkù lò kàn àwọn ọmọ olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò fátìkù náà. ṣé àárí àwọn ọmọ ẹgbẹ́ APC ti ń sọ pé Ọ̀ṣun Central ló kàn? Kò sí tí ń jẹ́ Ọ̀ṣun Central. òkè sáárá àwọn ọmọ ẹgbẹ́ APC àròsẹ́yìn ti ń sọ pé Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù SRJ ló kàn. Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù ló kájú ẹ̀ tí gbogbo wa mọ̀. Kò nídìí káwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé ẹni báyìí ló kàn ìtẹ́yìn náà rí gẹ́gẹ́ bí oròyìn ẹ jẹ́ fún yín lápèjúwe ní Ọ̀ṣun Central tower Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù àtọgọ́rọ̀ àwọn èèyàn tó lè ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kún bẹ̀. Ní Ọ̀ṣun West àwọn tó lè ṣe gómìnà tán kájú ẹ̀ wọ́n wà ń bẹ̀. Lọ́ṣun East àwọn tó lè ṣe gómìnà tán kájú ẹ̀ wọ́n wà ń bẹ̀. Ẹni tó bá wá kájú ẹ̀ ní wàá bọ́ tàbí èmi fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ ẹgbẹ́ ní ìwà dìtàmì ṣẹ́dá wọn pé nínú ẹgbẹ́ constitution ẹgbẹ́ ọ̀nà mẹ́ta náà fi máa ń mú ọmọ òye either direct primaries eléyìí tí gbogbo ọmọ ẹgbẹ́ ó jáde dìbò indirect primaries eléyìí táwọn delegate ó ṣe tàbí consensus táwọn àgbà ẹgbẹ́ tí wọ́n mọ tí ń jẹ́ òṣèlú tí wọ́n dàgbé ẹjẹ́ á lọ bí báyìí tí ẹnu ó sì kò. nígbà tó bẹ́ẹ̀ ni pé ìlànà tó máa fẹ́ lò èyíkéyìí ìlànà gbangba làṣáta pé ẹ ṣe tán Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù ṣe tán àti. Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù ìṣẹ́ tí wọ́n pretend. ẹ ṣe ọmọ Nàìjíríà ẹ̀ẹ́dá lọ sódì kejì lọ́run ká polówó ọjà kan sí méjì ká wá padà wá bá a bá dé a máa tẹ̀síwájú ọmọ Nàìjíríà lérò tèmi lè tò ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní lérò tèmi àlejò mi sì wà ń kalẹ̀ pẹ̀lú mi àwọn náà ni ọ̀gbẹ́ni Rasheed Ayọ̀túndé Jimoh tí wọ́n jẹ́ ọ̀dọ́mọdé olóṣèlú tí wọ́n tún jẹ́ olùkọ́ni láti ìjọba àbílẹ̀ Ọlọ́rundá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ bíbí ìlú Òṣogbo ni wọn àlejò mi ẹ kó òun látẹ̀kan. Ẹ ṣeun olóòtú. a ní ká tún yà sọ́nà pé bàbá ní àwò nínú ẹgbẹ́ APC àwọn tí ń pariwo Ọ̀ṣun West ló kàn Ọ̀ṣun West ló kàn wọ́n ṣèwọ́de ẹ̀yin ní Ajíbọ́lá Bàṣírù SRJ ló kàn tó wá láti Central lóṣogbo ń bí ǹjẹ́ ara àwọn ìkànnú ẹgbẹ́ àbọ̀mọ ẹgbẹ́ òṣèlú tí wọ́n tò sẹ́yìn SRJ báyìí ẹ mọ̀ pé èrò tí lábí mogun téèyàn ò bá tò sẹ́yìn èèyàn ó wò pé ẹni ò lérò lẹ́yìn jàre ẹjẹ́ àmọ́ bá tẹ̀ wá lọ. Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù ò do ipò akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè Nàìjíríà táwọn àgbà ẹgbẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti lórílẹ̀-èdè fi sọ pé òun ló kàn. Ọmọlúwàbí ni ẹja fún ọmọlúwàbí tó kájú ẹ̀ ó láwọn àwàdà kan táwọn máa ń ṣe pé èèyàn lè jọ ọmọlúwàbí kó má kájú ẹ̀ èèyàn lè kájú ẹ̀ kó má jọ ọmọlúwàbí. Èyí tí ó ṣe nǹkan ó gbọ́dọ̀ kájú ẹ̀ kó tún wá jẹ́ ẹni tá a lè fọkàn tán. Nípa àwọn ẹni wọ́n ń tò sẹ́yìn pé ibì kan ló kàn nípínlẹ̀ Ọ̀ṣun mo ti sọ lẹ́ẹ̀kan pé n ti ń jẹ́ interest in the òṣèlú ẹ̀ lè rule out ojú tí wọ́n fi wò ó nù. Tí a bá ní a fẹ́ gba ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun a sì fẹ́ lé ìjọba àwọn oníjòyè lọ ní ọdún tí ń bọ̀ a gbọ́dọ̀ wá ta ló lè kojú ogun náà. Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù láti ìgbà tí Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù ti ń jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè ni orúkọ yẹn ò ti kúrò níta látijọ́ tí wọ́n ti búra fún kì í ṣe àìkúrò níta ẹlòmíràn ní Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù wò àti ráwọn òbò tí wọ́n di káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà rẹ̀ nígbà tí Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù di akọ̀wé ẹgbẹ́ APC a sì rí àwọn ipa tó kó gẹ́gẹ́ bí akọ̀wé àgbà ẹgbẹ́. Àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ wa nípínlẹ̀ Ọ̀ṣun olóyè Ìbísí Àkàndé Alhaji Isiaka Adégbóyèga Oyètọ́lá àti gbogbo àwọn tó kù pátápátá wọ́n mọ ohun tó tọ́ tó yẹ láti ṣe tásìkò wá tó. ẹ jẹ́ n béèrè báyìí wọ́n ní láàrin Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù àti gómìnà àná mínísítà Oyètọ́lá pé báyà àwọn àgbàgbẹ́ ti sọ pé báyà body language báwọn ìṣẹ̀lẹ̀ kò ṣe é pé wọ́n wò pé
ẹ̀jẹ̀ ẹ lọ jókòó lẹ́kùn tí ì kàn yín wọ́n ní ṣùgbọ́n Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ní rárá òun ló kàn pé àárín wọn ò fẹ́ gún mọ́ mo fẹ́ béèrè ní bí sòótọ́ ni àwọn awuyewuye dáhùn gbọ́. Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ò lè gbó àgbà ẹgbẹ́ kankan lẹ́nu ìpínlẹ̀ Ọ̀ṣun. Sẹ́sìn wọ̀ pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé strategy okó nínú ẹyẹ ẹgbẹ́ náà ń pè ní strategy. Èyí tí mo kàn fẹ́ fi kún ọ̀rọ̀ yẹn lágbọ́n ni mo ní bá a ṣe láwọn tòsí ẹ̀yìn tó wà nínú ẹgbẹ́ kò dìjà kákàn mọ́ ṣe ká sì má sọ àwọn nǹkan tí ó padà kó bá ẹgbẹ́ nígbà tí ọmọ oyè bá padà jáde. bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Alhaji Oyèbámijí láti West Ìkirè wọ́n ti ń àwọn ọmọ tó tò lẹ́yìn wọn ti ń jáde síta pé àwọn náà ló kàn àwọn ló kàn Sẹ́nitọ̀ Hussein Mudasiru àwọn náà ń pariwo láti West náà ti wá wọ́n ní àwọn náà ló kàn àwọn ló kàn igbákejì gómìnà àná Bua láti West àwọn náà ń pariwo pé àwọn ló kàn àwọn ló kàn àwọn tó tò sẹ́yìn Sẹ́nitọ̀ Misore àwọn náà ní ọ̀gá àwọn ló kàn ká àwọn ló kàn ẹ̀yin náà tẹ̀tò sẹ́yìn Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ẹlẹ́yìn ẹ̀yin ló kàn ẹ̀yin ló kàn bá a ṣe wá ń wò ó láàrin wọn ṣé ẹ̀yin tẹ̀ fi ń yí wa ni pé Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù dáa ju àwọn tá a kà á lẹ̀ lọ. Àwọn tí ó determine ta ni ó jẹ́ ọmọ oyè wọ́n mọ̀ ta ló dáa jù wọ́n mọ̀ ta ló lè ṣe. wọ́n mọ̀ ta ló dáa jù wọ́n mọ̀ ta ló lè ṣe. bí wọ́n bá wá lọ síwájú wọn á bọ̀ sẹ́yìn bí wọ́n bá mẹ́nu mi ṣé ẹ̀yin àti ọ̀gá yín àtàwọn ọmọ lẹ́yìn ọ̀gá yín tó kù ṣe ẹ̀ níbí. ẹgbẹ́ tí èèyàn ti ṣe kọmíṣánná lẹ́ẹ̀mejì téèyàn ti ṣe sẹ́nẹ́tọ̀ tí wọ́n tún ti síwájú pé kó lọ ṣàkọ̀wé olóòtú ẹ̀mọ́jì àṣàṣọgbọ́n ni ṣùgbọ́n a tún padà wá sórí ètò yìí nígbà tó bẹ́ẹ̀ bá jiná tá a bá ṣe tán tá a fẹ́ lé àwọn oníjó ìlọ. so n tẹ́sán báyìí ni pé ó dá yín lójú pé ẹgbẹ́ APC o Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ẹ̀ ṣàròjì náà fàkalẹ̀. ṣe mọ̀ pé ibi tí mo tò sínú kí n sì tó tò síbẹ̀ bó ṣe lo wòrí tí wọ́n wá lọ́mọ àná ni mí kì í ṣe pé bóyá àná Thursday náà wọ́n bí mi àwa náà rí ìrírí bí ṣe ń lọ látijọ́ tó ṣèlú ti bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. ara àwọn awuyewuye tá a tún gbọ́ náà ni pé wọ́n ní ọ̀dọ́mọdé ara rẹ̀ kó jẹ́ lọ wáṣẹ́ ṣe ní wọ́n ń tẹ̀ ilé SRJ káàkiri. àwọn tó tiẹ̀ sọ àwọn tó sọ yìí ò dà ẹlòmíì ní ẹni tí ò tiẹ̀ kàwé rárá gan-an ó ní ìfẹ́ yà lọ́bẹ̀. ẹja lọ ẹyin kankan ló kọ́ lásán. ìfẹ́ lọ́bẹ̀ yẹn. wọ́n ní aláìníṣẹ́ lápá ní bẹ́ẹ̀ tẹ̀lé oṣù ìbúdá yìí. àbí òyìnbó mi dùn pé àwọn tó mọ̀ wá wọ́n mọ̀ wá dáadáa ìgbà tẹ̀ sí júwèé mi nísìn di ọdún mẹ́wàá láti 2009 sí 2019 mo fi ṣiṣẹ́ olùkọ́ 2009 sí 2019 mo fi ṣiṣẹ́ olùkọ́ bí mo ṣe jókòó tí mo ń bá yín sọ̀rọ̀ iléyá ló tún ti dé tẹ́ bá fẹ́ rẹ̀ iléyá tẹ́ bá rọ̀ lọ́wọ́ mi yóò dìjà. bó ṣe wájú nǹkan iléyá wà lágbára ẹ tó jáde olóòtú ẹ gbowó ìpolówó ọjà lọ́wọ́ wọn. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nípínlẹ̀ Ọ̀ṣun o ẹgbẹ́ APC wọ́n ní tíkẹ́ẹ̀tì ọmọ oyè tí ó ṣe gómìnà ní ẹgbẹ́ APC pé ọwọ́ Alhaji Gboyega Oyètọ́lá ló wà báyìí wọ́n dì mọ́wọ́ báyìí pẹ́ni tí agbára ti ń bẹ ní federal Aso Rock tó bá ti ní mínísítà bá mọ́ ọmọ oyè kalẹ̀ pé tó bá ti fà kalẹ̀ ní ṣẹ́ẹ̀sì lérò pé àwọn tí gómìnà Oyètọ́lá yàn sípò tán ẹjọ́ ń ṣèjọba ń federal àwọn kan ní tó bá ti mú Alhaji Oyèbámijí pé wọ́n mú ọ̀gbẹ́ni ọ̀nàrẹ́bù ẹnjìnà Ọmọwáyé Olúrẹ̀mí àwọn ọ̀gá wa náà pé wọ́n fi ṣe gbákejì rẹ̀ pé tán fẹ́ mú àwọn kan ní abẹnugan lẹ́gbẹ̀ẹ́ aṣòfin àná ọ̀nàrẹ́bù owó ẹ̀yẹ fóun ni wọ́n fi ṣe gbákejì Alhaji Oyèbámijí ṣé ẹ rí pé kíní yìí ń lọ díẹ̀ báyìí. òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ó yí àwọn adarí iwájú bẹ́ẹ̀ ṣe ń sọ ìlọ Alhaji Isiaka Adégboyèga Oyètọ́lá àwọn ní ọ̀gá wa nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀sùn bẹ́ẹ̀ gbà pé ẹni tí ibi tí wọ́n á ti lọ ni yóò. kí ló sọ fún yín pé kì í ṣe Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù làwọn gan fẹ́ tẹ̀lé. òṣèlú jinú. níjọ́ tí à ń díje fún ipò tí a ń ṣe primary election presidential ní 2020 oríṣiríṣi awuyewuye náà là ń gbọ́ Ọ̀ṣínbàjò Buhari fẹ́ lò Lawan ló fẹ́ kódà àwọn kan tún lè Emefiele ni. ṣùgbọ́n nígbẹ̀yìn ìgbẹ̀yìn nígbà tá a padà dé primary ẹni tí ó lè deliver ààbò fún wa ó emerge. bàbá dojú gbọ̀nsẹ̀. ṣé àwọn ni wọ́n sọ gbọ́dọ̀ kẹ́ Alhaji Sika wọ́n fẹ́ dá awuyewuye lẹ́nu ẹgbẹ́ ni gẹ́gẹ́ báwọn ọ̀gá wa dẹ̀ ṣe ń sọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ká má sọ àwọn nǹkan tí nígbà tí mo bá sọ pé ọ̀nàrẹ́bù Mukhtar Ajẹ́lọ́gbọ́n tó fẹ́ ṣe gómìnà o ṣùgbọ́n tèmi ò tẹ̀lé ó lè ní o nínú ẹgbẹ́ kan náà àwa àfàlọ́ àfàbọ̀ Mukhtar Ajẹ́lọ́gbọ́n bá di candidate bóun ní ṣe bọ́tà tí wọ́n ní kì í so lè mọ́ so ká sọ ń dá sọ ká sọ ń dá ṣe tí òfin ní padà bá fortune ẹgbẹ́ jẹ nígbà tí candidate bá yín match. ìgbà wo ni ẹ ṣe rally tí yín fún SRJ.
kò ní ìdí ká ṣe ìṣẹ́ra sẹ́nitọ̀ kan níjẹta sẹ́. sẹ́nitọ̀ ọ̀rá nìta ìsọ̀ sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ṣe rálì lójoojúmọ́ torí ìkẹ́ tí ń jẹ́ rálì ẹgbẹ́ òṣèlú political engagement tí ọmọ ẹgbẹ́ bá ti ń connect máwọn èèyàn lánàá ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí wọ́n ṣe ó ti wà lórí Facebook káwọn èèyàn lọ wò wọ́n tún ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí so kò ní ìdí ká ṣe ẹ̀bọ́ ta ká gbé flag ká gbé banner. Lákòótán wọ́n padà fi senate ticket wọ́n fi bẹ Lárúgẹ ni. wọ́n fi ẹnìkan ti ẹ̀ pè mí láti Canada ó ní àwọn ní sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù tiẹ̀ ti step down fún Bọ́lá Oyèbáméjì àti gbogbo àwọn tí wọ́n wá látọ̀ṣọ́ west mo ní eré tá àti ìbẹ̀rẹ̀ àti mo sọ pé àti ẹ̀ǹdẹ̀ INEC ò tí ì release election timetable a ṣe láti ẹ̀ǹdẹ̀ máa kàn rọ gbogbo ọmọ ará olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun kánjá àgbà pé ìjọba onítẹ̀síwájú ń padà bọ̀ lọ́dún tí ń bọ̀ ẹni tí ó sì kó wa délẹ̀ ìlérí tí a fi ṣe àṣeyè alákànṣekò gẹ́gẹ́ bí ìpínlẹ̀ òun ni ó kó wa débẹ̀ nínú ẹgbẹ́ wa. Lákòótán wọ́n ní ẹgbẹ́ PDP lọ́sùn àti gómìnà Adémọ́lá Adélékè pé wọ́n ń wọ́nà àti wò bí ó ṣe rọrùn fáwọn báwọn ṣe wọlé ẹ̀kejì. Wọ́n ní kódà àwọn ti ń wọ́nà àti rí ààrẹ Tinubu ààrẹ Tinubu bó ni o ṣe tábàdàpọ̀ mẹ́gbẹ́ APC ṣẹ́gi àṣẹ kejì. Wọ́n wá ní ẹ̀yìn ẹgbẹ́ APC pé ń dínà wọn ṣe bí kérò pọ̀ sínú ẹgbẹ́ yín lẹ́yìn fẹ́. ọ̀pọ̀lọ́ mọ̀nà odò mọ́ wọ́n fẹ́ dà owó jù. ṣé bẹ́ẹ̀ nílò tọ́ ẹ̀dá fọwọ́ ṣé ẹgbẹ́ gómìnà Adélékè fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ yín. ẹ̀fọ́ mi ò sí l'Ábùjá mi ò sì lè sọ tó. ṣùgbọ́n sẹ́yìn náà gbọ́ bẹ́ẹ̀. èmi náà gbọ́ bẹ́ẹ̀ bá a ṣe kà nínú àwọn àṣìlá àwọn bánà tí wọ́n ṣe tí wọ́n gbé sẹ́nitọ́ Adémọ́lá Adélékè. wọ́n gbé ààrẹ Tinubu sí. èyí tí mo mọ̀ tó dá mi lójú ni pé àti bá àti bí kódà tí wọ́n bá láwọn fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa lọ́la ọ̀gá wa náà wọ́n jẹ ṣùgbọ́n wọ́n kò lè dé wa lọ́dún tí ń bọ̀. bí gómìnà tó wà ní Yorùbá darapọ̀ mẹ́gbẹ́ yín ó yẹ kán ẹjọ́ sẹ̀ kejì. kò sí ní automatic ticket ní ẹgbẹ́ wa tó o bá ti dé lọ́ọ̀tò ni. ọ̀rọ̀ tí ò rújú ni àti rírú ẹ̀rí kí n kàn má dárúkọ torí àwọn tó lọ́mọ ni àti tó bá ti dé ló fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa ẹgbẹ́ òṣèlú ni political party ni kì í ṣe political property. àyè àti wọlé wà àyè àti jáde wà wọn ìmú èèyàn sí kò sẹ́ni tí ń múlẹ̀ kan tó jókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n pé wọ́n fẹ́ wọlé láti wá da aláàpẹ̀lẹ̀ Ọ̀ṣun sáwúrú ju ẹgbẹ́ sí gómìnà èkejì ṣé ní ìdá ibi tá a ti ẹ̀ bá dé. ẹ ṣeun ẹ bá fún àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti Nàìjíríà nímọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀dọ́ olóṣèlú. ṣẹ́rí àkọ́kọ́ tí mo fẹ́ sọ tó wá síbi lẹ́yìn bí a ṣe bẹ̀rẹ̀ ètò yìí ó ní pé àwa tá a jẹ́ ọ̀dọ́ tá à ń ṣòṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ìwà kan wà tí a ní tí ò bójúmu tó tá a bá là ń ṣòṣèlú kò yẹ kí Yorùbá ní ká bá ń jà bíi kákúkọ òṣèlú wa yẹ kó débi ìjà ní nǹkan oṣù méjì sẹ́yìn a rí nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí Honorable Rẹ̀mí Abbas táwọn jàǹdùkú kan wọ káńsù tí wọ́n gbẹ̀mọ àtàwọn èèyàn míì bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àwọn tí wọ́n pa àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ wọn àtúwárọ̀dọ̀ tí ò mọ̀ sí bẹ́ẹ̀ sí pa wọn tí ń yọnu tí ń dunnú sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ìjọ náà ó bà mí ló jẹ́ pé mo ti ní nǹkan kan ṣe pẹ̀lú ṣèlú rí torí tá a bá ń já ẹni tó ti kú nìsín ẹ ti sọ àwọn ọmọ tí ẹ di ọmọ ọlọ́mọ ẹ ti sọ ìyàwó ayádáyáláyà ìyá ń bẹ nílẹ̀ gbogbo àwọn tó kú káàkiri ṣé wàá rà wàtá aláǹsó ṣèlú àjọmọgbé APC àbájọmọgbé alátakò PDP tí wàá tún wá dà ṣe ráwọn tí wọ́n láwọn èso ṣèlú especially ẹ̀yin olóyin ìfẹ́ dárúkọ tí yín mọ̀ ni o ẹ̀yin olóyin àtàwọn tó láwọn èso ṣèlú tó máa ráwà táwọn èso ṣèlú bíi aláìníṣẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan tí wọ́n gan ló burú jù. àwa ti tò síbi tá a wà APC ni bí mo ṣe wà. wọ́n ti mọ ibi tẹ́ ẹ wà. tí n bá kọ́ lọ́wọ́ dúlé Adélékè tí n bá pẹ́ ń bẹ̀ wọ́n bí mi pé kí n mọ̀ wá kí ló dé lè mi o ṣé ìṣèpá wo ìfẹ́ gbàbọ̀dì fún àwọn ọ̀gá wọn ṣùgbọ́n ṣe ráwọn ká jẹ́ ní òru ká jẹ́ ní ogun àwọn gẹ́gẹ́ ní ká rọ̀ kí wọ́n mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ náà ráwà dáhùn lóṣèlú gbé ẹgbẹ́ orí wa ò pé ni mo sì dìjà ẹni tó kálukú bá ń ṣe kó ṣàgbàjúmọ̀ ṣùgbọ́n ká wá padà rí ẹni tí ẹgbẹ́ òun yóò sọ ha níbí yóò tún lọ sọ bí níbí òun dàbí ilé Ọ̀ṣun nínú àwọn nǹkan tá a ti rí dáadáa. ọ̀pá yé ṣe ọ̀sáká soko. ìtọ́kọ̀lù pàfẹ́ tó bá gbéṣẹ́ rẹ̀ lòun ṣe gẹ́gẹ́ bí olóyìn ẹni bí láwọn ìbéèrè kan lè sìn tẹ́yìn bá gbé lẹ́sẹ̀ títí ìlú dáhùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn tẹ́ ẹ ti pè mí tí mo ti lè wá mo gbọ́dọ̀ dáhùn. àwọn iṣẹ́ tá a bá máa ṣe ọ̀rọ̀ tá a máa sọ ìrìn tá a máa rìn gẹ́gẹ́ bí ọ̀dọ́ bóyá ní orílẹ̀-èdè àbí Nàìjíríà gbogbo ohun tó lè mú wa tẹ̀ síwájú ìṣèjọba iṣẹ́ tí gbogbo wa lè ṣe níjọ́ táláyé ti dáyé èèyàn díẹ̀ ní mọ́ ṣèlú. tó ẹ ṣeun àlejò wa o Ọ̀gbẹ́ni Rasheed Ayọ̀túndé Jimoh tí wọ́n jẹ́ ọ̀dọ́mọdé olóṣèlú wọ́n sì tún jẹ́ olùkọ́ni. ǹjẹ́ ló kọ olóòtú ètò yìí Babátúndé
Jamiu Akande onímọ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ àmúlélẹ́ o Ọmọbọ́láńlé Jamiu àti Abdullah Maruf Hasan àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú ètò títí ìgbà míì tá a tún máa pàdé mọ̀jábọ̀ wípé màláìka apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ èmi àti ẹlẹ́ o ẹjá ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ fọlọ́dúnmarè ọba tó dá wa níjọ́ kan Mukhtar Abiodun ló kọ mi Ajélọ́gbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́ Òṣogbo ebi ní gbòǹgbò bí àgbà ajókòó-tàgbà májùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà níkùn títí ìgbà míì tá a máa pàdé kárí aláyọ̀ ká má dọ̀lọ́dì lẹ́yìn ara wa ire o.